text message ẹni bá ní ìgbé kọ́ọ̀lù ẹnìkan kọ́mọ́ bínú. tí ẹ ti bàbá náà ló sọ yìí wọ́n ní ẹ mọ́ bínú ẹ̀yin tẹ́ ń pe àwọn táwọn tẹ́ ẹ̀ píkì kọ́ọ̀lù táwọn ráyè píkì kọ́ pé kẹ́ ẹ mọ́ bínú ó dáa ẹ ṣeun bàbá ẹ bá mi pe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín lẹ́ẹ̀kan ẹ kàn pé lẹ́ẹ̀kan bàbá ẹ pé lẹ́ẹ̀kan èèyàn kan wà tá a lọ mú lọ́yọ̀ọ́ tó lòun lẹ̀lẹ̀gbẹ̀jì tó ń sẹ́ndì nọ́mbà ṣé ti wá rí báwọn ó lóun lẹ̀gbẹ̀jì alọ́mú ni ṣùgbọ́n àkànfẹ́ kódà pé ẹgbẹ̀jì ló fọlọ́pàá mú yàn òun la fi kalẹ̀ ó lóun lẹ̀gbẹ̀jì. ó lè jẹ́ gbẹ̀jì ọ̀yọ́. ẹgbẹ̀jì ọ̀yọ́ kọ́ o orí pílátífọ̀mù wa ló ti ń sọ̀rọ̀ kí àkódá tiẹ̀ dúró ó lé ní 419. àlè pẹ̀lú lè 400. 400. àádọ́sọ náà nígbà tí ó jẹ ìṣòwò wáyé kó jẹ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ tó bá wáyé ojú sí mi tí yẹn lọ tọ́jú nǹkan tẹ̀ bá ṣáájú gidi kò ní ìdíkọ́ sì tẹ̀ mọ́ foko ló kọjẹ́ kó tó níláárí ẹ̀yìn gbọ́ bàdí sáṣẹ́ kan kó níláárí rí ní ìparọ́ bàbárí ọmọ ilé tó ń sáńgbà yìí rẹ̀ tọ́lá yìí tádùúgbò rẹ̀ fi gbà ẹ̀ka abọ́jà kó lóun ní Saheed Òṣùpá nọ́mbà 2 kọ̀rọ̀rùn kékeré kọ́ kọ̀rọ̀rùn ó ká máa ṣe ìbá lóun lẹ̀gbẹ̀jì ẹ̀mọ́ kọ́lá kó lóun lò kọ́míṣẹ́ rẹ̀ kọ̀rọ̀rùn ẹnì kan bá jẹ òní Pasuma nọ́mbà 2 ọmọ bíbí bàbá rẹ ti bá bẹ̀bẹ̀ gbàdúrà tiẹ̀ dádúrà fi gbà ọjọ́ ilé àláfà àwọn àfáà mi jẹ́ bá wọn ṣe ti kú ẹ bá wọn bẹ lọ́hùn wọn á lè òní Pasuma ṣé ẹgbọ́n kan gbé rírì. kò bàbá ẹ ká sọ̀tọ̀ kò sí ó yẹ kó náà dá orúkọ rẹ̀ jẹ́ ni ìwà sọ pé ìwọ ni ẹgbẹ̀jì wọ tí wọ́n bá fẹ́ jí bẹ́ẹ̀ ni wọ́n bẹ Ọlọ́run tààrà Ọlọ́run sì gbà ní ọlọ́run kódà ẹlòmíì mo rí kọjú ọlọ́jọ́ hàn bẹ́ẹ̀ náà ló ẹlòmíì mo gùdù alọ Ọlọ́run gbàdúrà rẹ̀ ẹlòmíì kéwú kódà gbogbo tá à ń sọ yìí torí èrè orí ọ̀ká ìlú mọ̀sán lágbàwá ìgbẹ́ lọ́wọ́ àlùbáríkà sí. tó mọ̀ Ọlọ́run ní òun ní ibi mo tẹ́ láti ṣàlàyé fáwọn èèyàn wa ni pé oṣó lẹ̀ tá à ń sọ̀hún àti oṣó òkè àti oṣó àárín àti oṣó ẹ̀gbẹ́ gbígbàdúrà Ọlọ́run ní jẹ́ bẹ́ẹ̀. gbígbàdúrà Ọlọ́run ló jẹ́ bẹ́ẹ̀. ẹni bá fẹ́ bá mi sọ̀rọ̀ ó ètò àmọ́ bẹ́ẹ̀ bá ti pèmí tí bá ti gbé mọ́ text message Ọlọ́run fún ansa má bínú ó ètò 335 80 664 ó ètò 20 40 59 54. ó dáa ẹ ṣeun bàbá rárá ẹ ṣe ẹ̀ka rama ṣe ti gbọ́ yẹn bàbá wa ni wọ́n ti bá wa sọ̀rọ̀ yẹn òun ni bàbá wa ti bá wa sọ̀rọ̀ yẹn òun náà ni wọ́n ń pèlò lọ́wọ́ yìí ìwọ náà lè ọ́dà fún tiẹ̀ ìwọ náà ọ́dà fún tiẹ̀ ìwọ náà ọ̀dà fún tiẹ̀ ọ̀dà fún tiẹ̀ ìwọ náà ọ̀dà fún ọ rí pé àwọn géńdé kò àwọn aráàlú òyìnbó wà. ó ti rẹ gbogbo ọjà mọ̀ọ́sẹ̀ ọ̀sẹ̀ yìí náà ló ṣe sẹ́yìn bá ṣe fún mi òkú láti ló jẹ́ yóò kú rẹ̀ kó tí náà bẹ̀ ó ti mú bá náà ọ̀sẹ̀ ọ̀padà rẹ̀ yìí kú àgbàfẹ́gbẹ́ kan ó dó dùn bá. ó ti já gbogbo èèyàn kò sí bẹ́ẹ̀ ṣe ọdún dùn nípa ọ̀pọ̀lọpọ̀ èèyàn ẹgbẹ́ báwọn náà tí wọ́n jáyàn jábà nǹkan kò fún kílẹ̀ sí ẹlẹ́gbọ́n wá sínú kẹ̀kẹ́ bá bí àgbàdo rẹ̀ ní kíní ọkà yàgbé èlé yẹn. sẹ́wà tẹ́yìn ní ọ̀tà náà giant snake àbí kí wọ́n ń pè àbí kí ló bọ̀ ní. Hello?
ẹ ti rí báwọn nínú ṣe ti ń wo báwọn ó ti ń di ọṣẹ bọ̀ ó ti ń di ọṣẹ bọ̀ ọṣẹ dúdú kọ́ lélẹ̀ o ọṣẹ funfun ni o ọṣẹ. ẹ ti rí báyìí ọṣẹ funfun la fẹ́ mísì mọ́ báwọn. Òun wà ń gọ́. Ó ti mọ̀ gidi mọ́. Ṣé ló fi káwọn tì í kẹ́? Ó rù wọn láti ilẹ̀ tá a bá ti ń rù yóò fi mix òṣèlú ìjẹ́jú kọ́ àwọn ọkọ̀ tó hàn kì í mọ́ bẹ́ẹ̀ ọdún tó bá ná yóò fẹ́ ti rìn náà ṣùgbọ́n má jẹ́ kí yóò fún ọ lọ́wọ́. báyìí kó gbé lọ́wọ́ fa. èèyàn fẹ́ jẹ búrẹ́dì wọ́n mú débẹ̀ ní wọlé. Fáyẹmí ọ̀wá lónìí. Fáyẹmí dá wọn láàmú níbi pé. ẹ wo sàlẹ̀ yẹn ẹ ti búlọ̀kù ẹ wo àrùn kata sọ ni ẹ wo nọ́mbà yìí. kí ló ṣe. ẹ wo náà ṣé nọ́mbà yín lélẹ̀ ẹ ti rí wa gbégi sí nọ́mbà yìí. kí lorúkọ rẹ̀ yẹn náà. bàbá ká sùn ẹ dákun èmi náà nífẹ̀ẹ́ kíntìn nígbà tí bàtọ nídìí ọ̀sẹ̀ tó wà lọ sọ pé ká wá pè ọ lọ fi sẹ́ǹdì nọ́mbà ni àbí káwọn èèyàn máa pè ọ. Ó ti ṣe síbẹ̀.